Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá pátápátá nílé lóko. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí, tẹ́ jẹ́ Yorùbá, tẹ́ jẹ́ mùsùlùmí. Mo fẹ́ sáré pe gbogbo wa sí àkíyèsí kékeré kan ni tó ṣeé ṣe kí àwọn èèyàn wa kankan má tíì mọ̀. Àwọn kankan ti mọ̀ nínú wa, but àwọn kankan wà tí jẹ́ pé wọn ò tíì mọ̀. So mo fẹ́ Alhaji Akeugba Gold, mo fẹ́ sáré darí ọ̀rọ̀ sí yín díẹ̀. Kò ní bàjẹ́ fún yín, mo kí yín ẹ kú iṣẹ́, ẹ kú gbìyànjú, ẹ kú fọmọnìyàn ṣe. Àti àtẹ̀yìn gbogbo àfáà tó jẹ́ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo àgbáyé. Mo kí yín. Mo fẹ́ play voice note yìí. àti ìparí ẹ̀ ti bẹ́ síta kí ni kẹyẹ lára sọ́nà bísíǹsì yẹn fẹ́ dì ní ẹ̀yin fàtọ́ngọ́sọ́ ọ̀nà bísíǹsì ọ̀nà àtijọ́ àti wọ́n yìí fẹ́ dì ní. Bàbá mi Akeugba Gold. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ń bẹ̀ ni pé ṣé rí ìjà tẹ́ lọ pa tẹ́ ní ẹ parí lọ́jọ́ yẹn kò dùn máwọn Fúlàní nínú. Ṣé rí àwọn Fúlàní wọ́n lúgọ sí abẹ́ Islam láti take over ilẹ̀ Yorùbá ni. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan. Tẹ́ bá rántí during regime Buhari ẹ rí i pé àti mùsùlùmí àti Christian àti anybody ní Fúlàní ń jí gbé. Wọ́n reduce population Yorùbá. Opportunity tán dẹ̀ ní tán lè lò nìyẹn láti ṣe. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Islam yẹn kọ́ ni àwọn ará bíi ni wọ́n ń gbé lárugẹ o. Àwọn ń jagun láti gbalẹ̀ ni o. But wọ́n mọ̀ pé it's only Islamic làwọn lè lò strategy láti conquer àwọn ọmọ Yorùbá. So that tán bá sọ pé ìjà ogun ẹ̀sìn bẹ́ sílẹ̀ àwọn ọmọ Yorùbá tó bá wà nínú wa tó jákè kanjú á lè support àwọn which is wọn mọ̀ pé wọ́n gbá fáwọ̀. Mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ẹ máa gbọ́ ọmọ Fúlàní. ọba ògbọ́dọ̀ sífìlà ọba ògbọ́dọ̀ ṣe kinní kan ọba ògbọ́dọ̀ jẹ kinní kan ọba ògbọ́dọ̀ rí kinní kan ojú dúdú ni ẹ̀yin Yorùbá ẹ lajú kò sí yàtọ̀ láàrin ọba àtẹ̀yàn ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé olórí ni òun lọ̀gá abẹ àdúgbò ẹ̀ ló mọ ọba ò yàtọ̀ sí kánsẹ́lọ̀ ọba. Ṣé ní nǹkan tí ọmọkùnrin try láti mú jáde ń bẹ̀ ni wípé tí àwọn bá ti fẹnu tẹ́ńbẹ́lú àwọn kábíyèsí wa àwọn èèyàn á lè wà lábẹ́ ìsìláàmù pé ìsìláàmù ní ọ̀nà àti ìyè so that táwọn bá fẹ́ jagun ẹ̀sìn wọ́n á lè rí àwọn material wọ́n á lè rí wa lò as materials. Ẹ máa wo mi ì fẹ́ kí sọ̀rọ̀ ju ẹ máa wo àwọn Fúlàní fún ara wọn. Ẹ wo bó ṣe ń áìpù ọba títí wọn bó ṣe ẹ wo. Ọmọ Yorùbá ọba má jẹ́ kí wọ́n tàn ẹ́ torí pé wọ́n fẹ́ gbalé bàbá ẹ̀. Ṣẹ́rí tí a bá reject nǹkan tó fẹ́ lò láti gbalé bàbá wa lọ́wọ́ wa wọ́n máa àṣìfù èèmù wọn. Òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ wa kan fi kọ́kọ́ sọ wípé ó dá Islam yín tẹ́ni ẹgbẹ́ wa yẹn àwa ò ṣe mọ́ àṣemọ́. Ó wá kú bọ́n ṣe fẹ́ wọlé sí mi lára lẹ́yìn ìgbà tí mi kúkú kírun mọ́ mi ṣe kankan mọ́ tó bá jẹ́ pé tọ́lọ́run ni kò ní jẹ́ nǹkan ìgbàgbé. Àmọ́ ṣẹ́rí mo fẹ́ kékeré kan yé yín lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá mi Akeugba Gold ẹ̀yin mo sì ń bá sọ̀rọ̀ lọ ojú àwọn Haúsá náà ti là. Ẹ máa gbọ́. Anytime he comes to town, he's molested, he's killed. The Hausa man believes that the Fulani man using his herdsmen enters the farm and destroys his crop. So it's been a long time, I'm sure you're aware, it's been a long time issue that had not been addressed. So it's a political issue. The difference between Fulani and the Hausa is that Fulani, they have their own tribe, they have their own language. The way they speak is different from Hausa. If you listen to a Fulani man speaking, with the way the Hausa man will speak, they are quite different. But what made them to become one is that religion. He came with that religion and they said to them they are one. But yes, it's good. Ẹ máa bá mi gbọ́ nǹkan tí ọmọ Haúsá yìí sọ. It's a place that is supposed to be dominated, it's supposed to be ruled by the people of that state. By the people of that state, but you will see how Fulani man become. So Fulani man, they are play. For me, it's like they betray them. For me, that's for me. For me, it's like they come with a deception. You know, they come and they deceive you people, they give you the religion and they take over the resources of you people. People, the thing that you're supposed to be ruling, something that you're supposed to become dominant for it, they are the one who are dominating it. Mo rò pé ẹ ti gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ṣé rí Fúlàní wọ́n ti wọ̀ wá lára ní Nàìjíríà bí wọ́n ṣe ń da àwọn Haúsá láàmú ni wọ́n ń da àwọn Ìgbò láàmú. Àwọn Ìgbò kan gbójúbọ̀rọ̀ tiwọn nítorí pé àwọn òyàn dìdìrìn. Yorùbá nìkan ni àti ẹ̀tí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan láàrin wa nítorí pé púpọ̀ nínú àwọn ọba wa náà jẹ́ alábọ̀dé fún wa. So ẹ jẹ́ kí n lò ó bẹ́ẹ̀ torí àwọn ọba yẹn àwọn kan ń gba nǹkan lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n fi ń kó wọn mábẹ́. Náà mi ìfẹ́ dárúkọ ọba kankan bọ̀ mọ̀ kó máa yé yín dáadáa. Ṣé rí ìlú Ìwó Ọlọ́run nìkan ló lè set ìlú Ìwó free torí pé wọ́n ti set the trap tó strong fún Tẹ́lú òun gangan fún ara ẹ̀ gan kò lè understand ara ẹ̀ rárá torí pé ó ti fẹ́ ọmọ Fúlàní àdẹ̀mọ́ bóyá ọmọ ọkọ làwọn náà mi ì lè sọ yẹn torí pé mi ì lè dédé judge nǹkan tí mi ò mọ ìdí bọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ṣé rí àwọn ará bíi wọn wá ja ìjà ìsìn o tó bá yẹ kí wọ́n fẹ́ ja ìjà ìsìn yẹn for real ni àwọn Saudi Arabia lọ̀rọ̀ kan o torí bẹ́ẹ̀ ni ìwé Kùránì ti wá o kì í ṣe ọ̀dọ̀ àwọn Fúlàní o bọ́ àwọn Fúlàní mọ nǹkan tó ń ṣe o gbogbo ìwọ tó bá ní mọ́ṣáláṣí sílé ẹ bí careful àlejò tó máa gbà sọ̀rọ̀ sáwọn ọmọ elétí torí ọjọ́ iwájú wọn ò tí ní sọ̀rọ̀ nígbà tí bàbá tó kọ́lé yẹn bá ṣì wà láyé wọ́n máa pretend tó yẹ pé Fúlàní can make a processing 10-20 years
téèyàn kan bá lọ wá mú yàn kan padà wá síbẹ̀ so ẹ ti mọ̀ wọ́n ẹ ti wá darapọ̀ mọ́ wọn ibi tó máa gbà wọlé sí yín lára nìyẹn òun ló dí fá fún ẹnìkan ní tó ń pè ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ padà wá lọ dictate pé kì í ṣọmọ wọn ta ni bàbá ẹ̀ ń bẹ̀ ẹ mọ̀ pé kò lè mú bàbá ẹ̀ jáde látọjọ́ yìí wọ́n ṣe wá padà lo ọmọ Yorùbá fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ rí pé kò gbà ẹ ti di pé kì í ṣe ìmáàmù yẹn nìkan tó fẹ́ achieve bí kì í ṣe bó ṣe máa fi ọpọlọ kó àwọn èèyàn tiẹ̀ wọlé gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ọmọ bàbá mi tẹ́ jẹ́ mùsùlùmí lọ́mọ Yorùbá torí àwa Yorùbá gangan lọ́mọ ìyá ọmọ bàbá àwọn Fúlàní tó ń parọ́ fún yín pé tó bá ti jẹ́ mùsùlùmí lọ́mọ ìyá irọ́ ni wọ́n pa fún ẹ o irọ́ babalá irọ́ burúkú ni wọ́n pa fún ẹ gbogbo ọmọ Yorùbá ẹ lọ jí so ẹ máa wo ìgbà tí bàbá mi Akéwùgbà Gold tí wọ́n lọ bàbá mi Akéwùgbà Gold ẹ má gbàgbé pé wọ́n jí ọlọ́ta ọmọ yín gbérí àwọn Fúlàní ló ṣiṣẹ́ yẹn o àwọn Fúlàní tó lè ṣiṣẹ́ yẹn mùsùlùmí ni wọ́n o bọ̀ wọn ọmọ yín àsọmọ ọ̀yá nígbà tí wọ́n mọ̀ pọ̀ ọmọ yín làwọn fẹ́ gbé nígbà tó fẹ́ operate wọ́n mọ̀ àṣírí ẹ fẹ́ gbọ́ lé ni mo fẹ́ sọ fún yín wọ́n mọ̀ fún ara wọn pé àwọn ọmọ yín làwọn fẹ́ gbé wọ́n mọ̀ but Ọlọ́run ọba sọ pé kí ọmọ wa jẹ́ akíkanjú láti ṣe àgbálẹ̀ ọmọ yín ẹ máa gbọ́ nǹkan tí àwọn àfáà yìí sọ lórí ọ̀rọ̀ àwọn àfáà Akéwùgbà Gold ẹ máa gbọ́. àwọn àfáà Fúlàní bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yìí bọ̀bọ̀ tó náà àfáà tó náà ń sọ̀rọ̀ yìí ṣìṣẹ́ bá ti rí lójú ẹ mọ̀ pé olórí burúkú lélẹ̀ she's a wicked man ó ní láti máa bú àfáà Akéwùgbà Gold yìí pé ta ló rán níṣẹ́ kó lọ settle ìjà dítú pé àwọn Fúlàní ń rò pé àwọn máa dá wàhálà alẹ̀ at any time wọ́n dẹ̀ ti máa ń sọ pé ká lọ béèrè lọ́wọ́ àwọn baba ńlá baba wa nǹkan táwọn fojú wọn rí lánàá so wọ́n dẹ̀ sì rò pé the same thing máa ṣe padà happen but gbogbo ọmọ Yorùbá wọn fẹ́ ta yín jí tí àwọn Fúlàní bá ti ṣe gbà nílẹ̀ Yorùbá ìjẹ́ mùsùlùmí ni ẹ ìjẹ́ Christian ni ẹ ìjẹ́ oníṣẹ̀ṣe ni ẹ tó bá ti dá ìjà ẹ̀sìn lẹ̀ ẹja pa wọn rẹ́ pátápátá nílẹ̀ Yorùbá gbogbo ẹni mo fi sọ mi ìdálábà o ẹja make sure wípé tó bá ní kábíyèsí tó kó wọn sábẹ́ ẹja léwu náà ó di ìlú òkèrè kó ní kálukú padà sí ìlú ẹ̀ kẹ́ni kankan máa fi ọ̀rọ̀ ẹ̀sìn dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ilé ìmúra wọn prepare gidi ni èmi náà fojú ọ̀tún àtòjú òsì mo fi wo mọ́ṣáláṣí tí bàbá mi kọ́ sí compound ẹ mọ̀ pé ẹni ọmọ kan tó jẹ́ pé ó kọ̀ dákẹ́ ni because mo mọ̀ pé àwọn aráalé wa ló ṣe ń ṣojú ẹ̀ lọ́wọ́ but mo mọ̀ pé àwọn Fúlàní ti máa make àwọn preparation kì í ṣọ̀rọ̀ 10-20 years ó lọ fà táwọn people ìbá fẹ́ make arrangement bàbá ẹnu jẹ́ mẹ́ta àfa àwa tó ń pè ní àmì Ọlọ́run ó jẹ́wọ́ ọmọ ọkọ tóun jẹ́ nílẹ̀ Yorùbá nígbà téèyàn jẹ́ ọmọ Yorùbá tó wá ń fọwọ́ ọ̀tún jíwèé ilé bàbá ẹ̀ táwọn àfa kan wá dìde Fúlàní ni wọ́n tó wá ń bínú wípé kí ló kàn pẹ̀lú eégún kí ló kàn pẹ̀lú eégún gbogbo nǹkan tó fẹ́ fẹnu tẹ́ńbẹ́lú ni wípé tá a bá ti kúrò níbi tradition àwọn á lè ráyè yìnbọn sí wa lára dáadáa wọn ò expect nǹkan tó dé bá lásìkò Buhari nígbà tó yìnbọn sáwọn kan tí ò wọlé àwọn rò pé àwọn ti fi religion wọ́n ti fi divert ọpọlọ wa ni wọn ò mọ̀ pé àwa gan agbọ́n mo lè mọ́ kírun kí n dẹ̀ máa jẹ́ bú lọ kò ní mínì so Yorùbá ti gbọ́n kọjá kẹ́yìn kan wá sọ pé Islam tẹ́ bá fẹ́ polongo Islam ẹ lọ lu Saudi Arabia ẹ lọ ṣe gbogbo yẹn bẹ̀bọ̀ nílẹ̀ Yorùbá mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lọ tẹ́ gbé wa kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn torí ẹ̀ ń ṣe sport ni àsìkò ọ̀rọ̀ tí ìtò nílẹ̀ Yorùbá Islamic ṣẹ̀ríà lọ ṣó wà ní Saudi Arabia gan so kì í ṣe Islam yẹn làwọn pípù ìwájà fún nílẹ̀ Yorùbá o wọ́n ti fẹ́ pa àwọn Haúsá tán o ọmọ Yorùbá kó láì tí ẹ kó máa gbọ́ wọ́n ti fẹ́ pa àwọn Yorùbá tán àwọn Haúsá tán o ilẹ̀ Yorùbá náà tún rí pé àwọn ti ní ṣáǹsì díẹ̀ ṣẹ́ṣẹ́ àdìbọn yẹn ṣe nílẹ̀ ilẹ̀ Yorùbá nìlọrin o but mi ì fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ bàbá wa Akéwùgbà Gold mo fẹ́ kí gbogbo ẹ̀yin àfáà àtẹ̀jẹ́ Yorùbá kẹtají mi ní kẹ ṣẹbọ o tẹ́bọ̀ bá wù yín ṣe bọ̀ ẹ má gbàgbé pé ìrànlẹ́ bọ̀lẹ̀ tiwa tẹ́bọ̀ bá wù yín ṣe yọ àwọn yọ̀hún o but ẹ má fira yín lẹ̀ o àwọn pípò yín tájẹ̀tì ẹ̀yin náà o tẹ́ ẹ bá dẹ̀ fara yín lẹ̀ wọ́n pa yín kì í ṣe Islam yẹn náà wájà fún o wọ́n wá gbalẹ̀ ni o ẹ wo àwọn tó wà táàkì ọba Gandhi lórí ọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́ complex àbọ̀ ọ̀kọ̀ complex àwọn Fúlàní ní gbogbo àwọn tó wà wájú ọba Gandhi yẹn o ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n sọ òkò sí àfikábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ àwọn Fúlàní ni kì í ṣe àwọn ọmọ Yorùbá o kì í ṣe ọmọ Yorùbá bọ̀ wọ́n ń gba inú Islam láti operate nǹkan tí mo fẹ́ kẹ́ lọ try kẹ́ lọ mọ̀ nìyẹn o so mi ì fẹ́ sọ̀rọ̀ lọ́jù àbọ̀rọ̀ máa tó fọ́mọlúàbí ní gbogbo wọn tó bá mọ̀ pé Yorùbá ni ẹ́ àfáà ni ẹ́ lájú ẹ̀ kalẹ̀ má yẹ kíta àlùbọ̀ kó wọ̀ nǹkan tí mo wá sọ lé nìyẹn bàbá wa Akéwùgbà Gold Ọlọ́run á jẹ́ kẹ́mi yín gùn mo really try kí nǹkan lè dáa náà lẹ́ ń bá kiri kò ní bàjẹ́ fún gbogbo wa kò ní bàjẹ́ fún gbogbo ọmọ Yorùbá ní tèmi o èmi ò mọ̀ pa ẹ̀sìn kankan o mi ò mọ̀ pa ẹ̀sìn kankan kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run má jà ṣẹ̀sìn mẹ́sìn. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.